tí nù bá gbé ẹ dé location ìkan tó kù yẹn máa gbé ẹ dé location. Àbámi mo ti retí ẹ o káàbọ̀ àbámi mo bá wọn ti bí sọ mo rí pé wọn fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ aṣọ òkun wà lọ́wọ́ mi tó jẹ́ mo rò pé bí wọ́n ṣe dé yìí ó máa yẹ ó ti rí mi àṣọ olóògùn lórí pé mo ṣe mo olóògùn ló fi ó ní kò lọ gbọ́ ó ní kàn ní ẹ̀jẹ̀ ó ń ṣá pàápàá wọn máa gbé wọ̀ èèyàn bá yìnbọn sí ẹ máa tó báyìí. bó ṣe lóyà sọ́gà ẹ̀ àti bó ṣe máa ń pọn mílẹ̀ àti pé mo rí pé wọn náà ó nífẹ̀ẹ́ iṣẹ́ yìí as a matter of fact mo gbọ́ pé o ti wá gba lẹ́sẹ̀kọ̀ torí iṣẹ́ yìí tí ó dẹ̀ ṣe pé bóyá pé o nílé níbi tí o wà ní Àkúrẹ́ lọ́hùn wàá wá rántí ọjọ́ tó ronú pé o gbalé yẹn Ọlọ́run á bá jẹ́ kínú ẹ máa dùn tó bá ti rántí ni o ò ní rántí kó kábàámọ̀ láṣẹ Ọlọ́run bá iṣẹ́ yìí wá fi ṣe oore ẹbí iṣẹ́ yìí fi ṣe oore o wọn ò ní fi yín bú wa o bẹ́ẹ̀ ni tó bá ti ń yìn wọ́n máa yin àwa náà yóò sì jẹ́ ẹnu ẹ sáré wọn náà gbé lọ. mo pàápàá. mo fowó tíátà mo fi kọ́lé mo fowó tíátà mo fi ra mọ́tò mo fowó tíátà mo fi rán ọmọ lé mi ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ẹ wá ní kábàámọ̀ pé ṣe kọ́ṣẹ́ lọ́wọ́ wa òkìkí yín máa kàn káàkiri àgbáláyé tí wọ́n bá polókìkí ẹ̀yin náà máa di olókìkí tí wọ́n bá ń pe ọlọ́lá ẹ̀yin náà máa di ọlọ́lá tí wọ́n bá di ọlọ́rọ̀ nínú tíátà ẹ̀yin náà di ọlọ́rọ̀ wọ́n máa di olókìkí o tí wọ́n bá ṣe fẹ́ kó rí fún mi kó rí fún mi bẹ́ẹ̀. àdúrà yẹn á gbà ọ́ àdúrà yẹn á gbà ẹ̀ẹ́rì bá ti ṣe ẹ̀ẹ́rọ́nà gbígbà. tó ẹ̀yin ṣe ara wọn tí wọn two crown ní ọ̀rọ̀ tí. orúkọ tèmi náà jẹ́ Wùmí Adéoyè ọjọ́ ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ Ọ̀ṣun state. èṣù láàdú ògiri òkò bẹ́lẹ́kùsùn kẹrù ẹbẹ̀lẹ́kùsùn láàróyè ìṣùfún àwọn ọ̀támọ̀ ni wọ́n mà lọ fẹjọ́ mi sùn mọ́ ni. èmi tí mo jọ gbogbo lódìdí tí mo jọ gbogbo lódìdí mo jẹ gbogbo ìdìdì mo yọ bárabára. tọ́ máa bẹ́ẹ̀ sọ́kọ̀ gbọ́ torí agbára tí ń bẹ́nu ayé tèmi ó ju tìbí tó ti ń bọ̀. gbáyìí ẹ̀jẹ̀ gbáyìí ọlọ́ọ̀sẹ̀. gbogbo wa káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ó dàbí pé àwọn dáàdì wa mọ́mí wa wọ́n ti jókòó pẹ́ díẹ̀ ẹ rántí ọjọ́ òní inú yín á dùn ẹ ní rántí ọjọ́ òní kẹ́ banújẹ́ lágbára Ọlọ́run ọba ìyànda tó wá gbà náà lónìí Ọlọ́run á ṣe ní the right time Ọlọ́run á ṣe ní pé mi ò bá ti mọ̀ gan kí n tẹ̀ ti ṣe tipẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn o Ọlọ́run ò ní fi kàn gbà kan lọ́wọ́ àwa náà Ọlọ́run ò ní torí pé wọ́n ń lọ kọ́lọ́ ń gbogbo tiwa Ọlọ́run ò dẹ̀ nítorí pé òun fẹ́ fún wọn lógo kó gba tiwa bó bá yín ń fáwọn náà a máa fáwọn náà bẹ́ẹ̀ ni because àlùbáríkà làwa ní believe nínú ẹ̀ àlùbáríkà àwọn bàbá wa tó ní ìmọ̀ wọ́n jẹ́ kó yé wa pé ó dàbí iná ni iná àtùpà téèyàn tàn èèyàn bíi 100 lè lọ bí a máa tán tiẹ̀ yíyan ní kátùpà yẹn kú so iná tí yàn ní kú iná tèmi náà ní kú ọ̀gá mi tó kọ́ mi ń ṣẹ́ iná tiwọn náà ní kú bó ṣe máa rí nìyẹn a kì í káàbọ̀. ti gbọ́ ìró wọn la gbogbo ayé já ìró gbọ́ wa máa la gbogbo ayé já ìró àwọn ọmọ wa máa la gbogbo ayé já bá ti wáyé parí láàrí òyẹ̀yẹ̀ kún kì í yẹ kádàrá bí yóò bá ṣe sọ nìyẹn ànírógun wà ládàmú ọjọ́ ìní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún wa ọjọ́ ìrántí ló jẹ́ fún wa kò ní jọjọ́ ẹkún kò dẹ̀ ní jọjọ́ ìbànújẹ́ fún wa láíláí màá kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi náà sáyé. so ìmọ̀ràn tèmi àwọn nǹkan tí mo ti máa ń sọ fún yín tẹ́lẹ̀ tẹ́ máa ń gbọ́ náà púpọ̀ nínú ẹ̀ ni ọ̀gá mi ti bá yín sọ àníyàn láyé yìí ó ṣe kókó àníyàn ó máa ń ran ọlà lọ́wọ́ tí o bá wà pẹ̀lú èèyàn tẹ́ bá notice ẹ mọ̀ pé ní asa grand wa lẹ́yìn pé mo fẹ́ kọ́ yín ní acting kí ni mo máa ń kọ́ yín jù orientation lálùbáríkà because ẹ rí orientation yẹn gangan òun la máa fi live ní word yìí ẹ mọ̀ pé another word ní word ilé ìtawà yìí ṣùṣẹ́ rí oat yẹn gangan ẹ ní ìdẹ ó ṣe kókó ìdí tí mo dẹ̀ ṣe máa ń fún yín lélẹ́yìí tẹ́ bá ṣàkíyèsí
ẹ rí i pé ó lè jẹ́ nídìí iṣẹ́ mechanic ó lè jẹ́ painter ó lè jẹ́ anything ẹ rí i pé ọmọ 4 máa kúrò lọ́dọ̀ ọ̀gá àwọn 2 máa ṣoríire pẹ̀lú iṣẹ́ yẹn àwọn 2 tó kù wọ́n máa lọ ṣe conductor àbí kọ́ máa gọ̀kadà ṣé bí wọ́n ní bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́ òwe Yorùbá kan sọ pé ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ wọ́n ní orí ẹyẹlé kò ní jẹ́ kọ́mọdé dàgbà Ọlọ́run lọ́ba tó máa ń fi ẹ̀dá hàn kò kí ń ṣe pé bóyá wà la màdúrà gbà jù kò dẹ̀ ń ṣe pé bóyá wà la mọṣẹ́ wẹ̀ jù àwọn èèyàn wà wọ́n mú iṣẹ́ tíátà yìí wọ́n mú ju báwa ṣe mú lọ tí wọ́n bá fẹ́ lọ yọjú sí ọ̀gá kan àbí tó bá lọ location kan wọ́n lè wẹ̀ tó ọṣẹ 16 wọn ò dẹ̀ mọ̀ wọ́n ní street wọn dọ́là òkìkí iyì àpọ́nlé Ọlọ́run lọ́ba tó máa ń fẹ́ dà àmì ni wọ́n máa ń rí lára ẹ̀dá tí wọ́n fi ń kí ẹ̀dá Ọlọ́run ló máa ń kọ́kọ́ kí ẹ̀dá kí èèyàn tó kí ẹ̀dá àmì Ọlọ́run ló máa ń rí lára èèyàn tó fi ń dá ẹ mọ̀ wọ́n máa ń rẹ́ lómi tó ń wà ní fíìmù lójoojúmọ́ rẹ̀ máa mọ̀ sorry ẹ má bínú jọ ni ẹlòmíì dẹ̀ máa lo face mask ọtún máa dé fìlà lálẹ́ ọtún máa lágbájá rèé ohun ẹ̀ ni mo gbọ́ bó ṣe ń rìn ni mo gbọ́ àmì Ọlọ́run ni o ìyẹn ti kúrò nínú oògùn so ó wá túmọ̀ sí pé irú ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run ló ń jẹ́ Ọlọ́run lára ẹ̀ ṣùgbọ́n tó bá wá gbára irú ẹ̀dá bẹ́ẹ̀ kọjá tó wá jẹ́ pé the next thing tí wọ́n ń rò ní pé ìṣubú ẹ̀dá yẹn ló ń wá a máa wá dàbí pé òun lé òbá tí yóò ní jẹ́ bẹ́ẹ̀ o àníyàn ṣe kókó kò kí ń ṣe dandan pé tó bá kúrò ń bí òun láti máa pe ọ̀gá ẹ̀ as a matter of fact tó bá ń pè mí jù gan kò lè pè mí mo fẹ́ máa rí ẹ kí n máa rí ẹ kò ń ṣe dáadáa ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀ owó tí mo ní ni mo kàn ń yá yín o jẹ́ ká níyàn ẹ mọ́ torí àníyàn tèmi náà tó mọ́ sí ọ̀gá tó kọ́ mi ń ṣẹ́ ń rí ọwọ́ wọn lára mi anybody tó bá jẹ́ ọmọọṣẹ́ mi tó bá ti kọ́ṣẹ́ lọ́dọ̀ mi rí wọ́n máa mọ̀ mo lè káyà àwọn ọmọọṣẹ́ mi tí mi fẹ́ dárúkọ wọn tó yẹ kí mi ni mo jẹ́ kó close mọ́ ìyá tó bí wọn ìyá ẹ tó bí ẹ kókó ni nínú ayé ẹ bàbá ẹ tó bí ẹ kókó ni nínú ayé ẹ ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ dà bẹ́ẹ̀ ń lọ̀gá ẹ Ọlọ́run ọba aláàánú jùlọ ò ní jẹ́ kára burú tó bá burú fẹ́ dà tán wọ́n á ní ìyá ẹ̀ ń kọ́ wọ́n á ní ẹ lọ pè yẹ́ ẹ̀ wá kò mí pé yẹ́ ẹ ló ń ṣe o because tí yẹ́ ẹ bá ń yọnu sí ẹ gangan tí yẹ́ ẹ tó dúró tì ẹ báyìí tó bá dúró tì ẹ báyìí tí gbogbo òlu bá ní kó ṣubú ò ní ṣubú o kì í ṣe pé mò ń sọ fún yín bó ṣe rí ni o bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọ̀gá tó bá kọ́ṣẹ́ látara ẹ̀ tó gbọ́dọ̀ ẹ̀ kọjá àdúrà ẹ̀ ó ṣe kókó fún ẹ o torí gbogbo nǹkan tá a rí tó ń ṣẹlẹ̀ lónìí àkọsílẹ̀ ti dúró ni tí ó bá ṣàkọsílẹ̀ kò ní wáyé Ọlọ́run á gbà fún yín o èyí tó tún wá dà bẹ́ẹ̀ ní tó bá rẹni tó ń ṣoríire kálukú tó wá lórí tó gbé wáyé ẹlòmíì wà ẹ̀rín tó ń rín lọ́mọ fi láìpẹ́ tó mọ láìpẹ́ yẹn smile ẹlòmíì wà táìmù tó bá bínú làwọn fáǹsì ẹ̀ máa ní nǹkan yẹn. Please charge me past 2 ó lè ṣe seconds. fíìmù tí wọ́n ti fún ẹ ní láìsì tí wọ́n ní wọ́n fẹ́ ṣọ̀tẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa tí wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀ tí wọ́n fún ẹ láìsì mo ti ṣe fíìmù kan náà rí mo ti wà ní fíìmù kan bẹ́ẹ̀ rí tẹ́gbẹ́ wọn fún mi láìsì mi rántí mo wá ń lo slang kan bí pé mo ṣe ooro àbí nǹkan kan mi lè rántí ó ti pẹ́ kẹ́mi máa mọ fíìmù yẹn bí gbogbo orí ṣe pọ̀ nínú fíìmù yẹn èmi làwọn èèyàn ń pariwo bí bọ̀bọ̀ yóò ṣe ń sọ̀rọ̀ yìí òun làwọn láì tí àníyàn ẹ bá mọ́ tó bá ń bonire yọ tí anybody bá lóun fẹ́ gbé ẹ ṣubú fún tó bá jẹ́ pé ọ̀gá tó kọ ẹ ń ṣẹ́ ló bá fẹ́ gbé ẹ ṣubú látara pé àníyàn ẹ mọ́ tó wá ń wò pé ò ní jẹ́yàn irọ́ ni Ọlọ́run máa fi rẹ̀ ọ̀gá yẹn gbogbo yẹn mélòó rú ẹ̀ láti less experience dáadáa Ọlọ́run wà tó ń jẹ́ Ọlọ́run ṣùgbọ́n ètò ṣe kókó jù ní pé nínú àníyàn lọ́lọ́run gbé gbogbo nǹkan tó bá rò sí dáadáa tó bá ti lè rò lọ́kàn ẹ̀ tó bá wá sí dáadáa ó máa ṣe ó máa rí bẹ́ẹ̀ nǹkan ẹ̀kan jọ tí ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ òun là níyàn ẹ̀ tẹ́yìn mẹ́wàá bá kúrò níbi kan tó bá yẹ pé méjì lọ́wọ́ ẹ̀ ń kọ́kọ́ jí tó bá gbọ́ pé àwọn ló kọ́lé àwọn nídìí iṣẹ́ ó ra mọ́tò ó ra mọ́tò Ọlọ́run ṣe ìwọ Ọlọ́run tó ṣe tiẹ̀ ṣe tèmi náà òun ló bẹ́tà o ṣùgbọ́n tó bá ń bínú ẹ̀ pé bọ̀ sínú ẹ̀ ni mo jẹ́ náà kí ló dé tó yẹ ṣáájú mi níbi tó bá ti ń lè yàn Ọlọ́run á máa wò pé mo ṣoore fúnyàn ìwọ ń jẹ́ kí ẹ̀ Ọlọ́run á máa wá bù sí
depression táwọn ẹlòmíì máa ń náà wọ́n face ní Instagram world táwa yìí torí ìlara ni wọn ní jẹ́wọ́ fún yín ni o because wọ́n kàn ń wọ ẹlòmíì ní pé ó máa ṣubú ó máa ṣubú ó máa ṣubú ọlọ́ndẹ̀kọ̀ kò dẹ̀ gbé ṣubú ẹ má ṣẹ̀tánú ẹni tó bá ń da fún tẹ bá rẹni tó ń ṣoríire ẹ bá yọ ẹni location tó bá ti wá bára ẹ tó bá jẹ́ pé wọ́n ní kó báàgì dání ni tó wá kó báàgì rẹpẹtẹ tó bá ti débẹ̀ tó bá wá ní ẹ sí nǹkan ló fẹ́ ṣe pẹ̀lú dùnú kó kúrò ńbẹ̀ fílẹ̀ fọlọ́run o lè ṣe sí nìyẹn kó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kan ṣe ló sọ ń bẹ̀ tọ́lọ́n bá fẹ́ gbàbẹ̀ gbọ́ àdúrà ẹ̀ fíìmù yẹn lè má ṣe nǹkan kan ní táìmù yẹn ó lè jẹ́ bóyá bíi lẹ́yìn ọdún kan àbẹ́yìn ọdún méjì ní kíní yẹn kan máa dédé trend wà tọ́dẹ̀ máa ní tá lọ́wọ́ náà tí wàá dẹ̀ jáde ó máa jẹ́ pé ibi tí wọ́n máa fi ṣàkàbà oríire nìyẹn ẹ ní ṣubú o ẹ ní ṣubú o lára àwọn àpèjúwe èmi ń sìn èmi làpèjúwe ọ̀gá tó kọ́ mi ń ṣẹ́ Kẹ́mi òun làpèjúwe tèmi gbogbo yín dẹ̀lẹ́mọ̀ nǹkan tí Kẹ́mi máa ń ṣe kò mí ìkóhun náà perfect o ṣùgbọ́n mo sì sọ fẹ́ nìkan mi tẹ̀ tí mo kọ́ gàgán máa sọ mo ní lára oògùn tó ń lò mo sọ mo ní ṣé kí n kọ́ yín lóògùn tí Kẹ́mi ń lò oògùn tó ń lò ní pé ó ń wádùn náà ọ̀gá ẹ̀ ọmọọṣẹ́ Kẹ́mi ni wọ́n ó wá ní ọ̀gá mi ọ̀dọ̀ yín ni mo fẹ́ kọ́ ti wá gbàyànjá èyí ni mo fẹ́ kẹ́ fún certificate pátí làwọn kọ̀ máa lọ ṣe lọ́dọ̀ wa ẹjọ́ àlùbáríkà wo lójú yẹn lọ tó tún tọrọ wàá ṣe oríire Kẹ́mi èyí tó ti ń ṣe kò ní dúró àwọn àdúrà kan wà tó yẹ pé kéèyàn tó gbà already ó ti gbà àwọn àdúrà kan wà tó jẹ́ pé tí n bá rántí oore tẹ́lòmíì ṣe fún mi orí mi máa ń dìde mo mọ̀ pé Ẹlẹ́dàá mi ti ṣàdúrà fún bẹ́ẹ̀ dẹ̀ ni tí n bá rántí ibi tẹ́lòmíì bá ṣe fún mi torí mi bá ń dìde mo mọ̀ pé Ẹlẹ́dàá mi ń ṣépè fún wàá ṣe oríire ò ní ṣubú o Ọlọ́run wà nítorí pé òun kọ́ ẹ níwàwù orí torí bẹ́ẹ̀ kó wá gba ògo tó tún fẹ́ fún ọ bó bá ṣe ń lògo sí ìwà yẹn náà máa tẹ̀lé ọ̀tá ò ní mú ẹ o wọn ò ní ti bí ọmọ mú ẹ o wọn ò ní ti bí ọkọ mú ẹ ò ní ṣubú wàá máa ga ni lójoojúmọ́ lágbára Ọlọ́run ọba wàá máa ga ni lójoojúmọ́ lágbára Ọlọ́run ọba ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ fún ẹ gbogbo yín náà lè máa ga ọ àtẹ̀yìntẹ̀ ń kúrò lọ́dọ̀ Kẹ́mi tó yẹ kí bóyá sọ fún yín náà ẹ̀yin náà ẹ̀ jákòrò ní wọn náà dọ̀pọ̀ sí ni wọn náà dọ̀pọ̀ sí ni Ọlọ́run lè ń pọ́nlé lára mi mélòó lára mi tí n bá wò ń gbá mi táwọn ẹlòmíín pè mí pọ̀ sí mo àbọ̀ ọmọ èjì mi ni máa ń sọ pé ìgbà tó bá ń pè pọ̀ sí kí ló fẹ́ pọ̀ àwọn ọjọ́ orí kọ́ la bí kí ló fẹ́ pẹ̀ yìí tí bá rí lè pọ́psí bọ́ àkọlé tẹ̀ ń fún mi Ọlọ́run á dá padà fẹ́yìn náà ẹ̀yin náà ẹ̀ rí ọmọkùnrin yín lé èmi dẹ̀ ń sọ kọ́kọ́ fún yín pé àwọn àkọlé tẹ̀ ń pọ́n mi lé yẹn náà ẹ̀mí kan ló wà nù tẹ̀yìn náà tẹ̀ ṣe ń pọ́n mi lé ẹ̀mí pé èmi náà ń pọ́n àwọn èèyàn lé ni tí n bá ń downgrade àwọn èèyàn ẹ̀mí yẹn náà kọ́ máa kó sínú kí ni ẹ̀ máa fò sókè káwọ́ sókè bẹ́ẹ̀ nìkan ọ̀gá fún mi certificate mi kí n máa lọ jàre bọ̀ ẹ̀mí kan ẹ̀mí Ọlọ́run kan ló ń jẹ́ bẹ́ẹ̀ lára yín tẹ̀yìn náà ṣe rí pé ẹni Ọlọ́run ni àmì Ọlọ́run wà lára ẹ̀ jẹ́ ká pọ́n lé àmì Ọlọ́run yẹn Ọlọ́run á fi sẹ́yìn náà lára ọ̀nà tó máa gbà wọ́ kíákíá pé tẹ̀yìn náà bá ti bá rẹ̀ tó ń dà fún tó ga èyí náà pọ́n wọn lé gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ mí dáadáa because púpọ̀ nù yín mọ̀ mí at least àjọ máa ń wà location ẹ máa rí pé mo yẹ kó gbogbo yín sẹ́yìn tẹ́ pọ̀ yìí ni mo máa láwọn ẹlòmíì tó yẹ pé tó bá dé nínú àwọn ọ̀gá iṣẹ́ máa ń rí mo máa ń lọ kí wọn ni máa tẹ̀ tí máa pọ́n wọn lé mo lè dúró náà kí n kọ̀ kí èmi náà lọ lùtẹ̀ kọ́ ní lágbájá ti dé kí ni wọ́n máa wá kí mi ni mi lè máa lọ kí wọn náà èmi tí mo lọ́mọṣẹ́ tó pọ̀ báyìí no pẹ̀lú bẹ́ẹ̀ tí n bá ń dọ̀bálẹ̀ làwọn ọmọọṣẹ́ mi àjọ máa ń dọ̀bálẹ̀ fún wọn àbí mò ń parọ́ ni. so torí pé mi náà ń pọ́n wọn èèyàn léèyàn lèmi náà ṣe ń rẹ̀ ní pọ́n mi lé ẹ̀yin náà ẹ̀rẹ́ èèyàn pọ́n yín lé o ẹ ṣoríire ẹ ní àlùbáríkà ẹ rántí pé kọ́ṣẹ́ yìí lágbára Ọlọ́run ọba tó bá yẹ pé lóòótọ́ bó ṣe rí inú mi nìyẹn a mọ̀ yín bẹ́ẹ̀ sí rere ẹ rántí pé kọ́ṣẹ́ yìí ẹ rántí pé kọ́ lọ́dọ̀ mi ẹ rántí inú yín máa dùn gbogbo àwọn orí kọ̀ọ̀kan tó tẹ̀lé yín wá bí lónìí wọ́n á sọ pé ẹni yìí dẹ̀ sọ́njọ́ yẹn ó dà pé Ọlọ́run gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ni ẹ fiṣẹ́ yẹn fi ṣoríire ṣùgbọ́n ẹ rántí o pé kì í ṣe pé fókọ̀sì wa gbọ́dọ̀ wà lójú kan ìmọ̀ràn mi tó bá mú acting try láti tún mú nǹkan kan náà mọ́ so tí acting ò bá gbé ẹ dé location ìkan tó kù yẹn á máa gbé ẹ dé location kí n break it down bẹ́ẹ̀ kò yé yín irú Ọlámídé ń sọ máa ń kọ script
ó láǹfààní pẹ̀lú mi dáadáa torí pé ó ń kọ script so màá tún máa ronú pé báwo mo ìfẹ́ jẹ́ kó improve tí a mọ̀ pé acting nìkan kọ́ nìyẹn so tó bá pé nǹkan kan míì náà nìwọ náà mú tó bá pé editing ló fẹ́ mú tó bá pé nǹkan kan ló fẹ́ mú mú àwọn nǹkan kan tó jẹ́ pé ó máa jẹ́ kó máa wà ní location ojú táyé bá rí láyé ń dámọ̀ ẹni táyé bá rí láyé ń pè àwọn nǹkan tẹ̀ lè mú mọ́ ó pọ̀ lóríṣiríṣi makeup ni o sand ni o ó kàn lè wá sandman kan tó bá jẹ́ bí ọmọ yìí ẹ̀kọ́ sọ pé ó kàn fẹ́ máa tap lára ẹ̀ ó lè jẹ́ nǹkan tó máa gbé travel out nìyẹn wọ́n kàn máa ní alpha ṣé ìwọ láìdí àsand díẹ̀ ó láìdí ẹ̀yàn máa wọ̀rẹ̀ alpha ṣé ò lè lọ South Africa afẹ́ lọ lóṣù kan ni láti bẹ̀ lọ́wọ́ a máa tap látàṣẹ rí location yẹn àǹfààní tó wà ní location ni pé location ló tún máa kọ́ iṣẹ́ mọ́ iṣẹ́ because wọ́n máa rí raw báyìí ní bí wọ́n ṣe ń ṣe ọlọ́run á gbà fún yín ẹ jọ certificate ẹ fẹ́ gbà lónìí kò ní jẹ́ certificate kú o lágbára ọlọ́run ọba ẹ wá rántí pé ìdùnnú mi ni pé kí n rí yín pẹ̀ ń practice iṣẹ́ yìí o ó ń ṣe ìdùnnú mi ni pé kí n wá rí pé ẹ ti lọ gbélẹ̀ obìnrin ó wá lọ fi ń ta cream ẹ jọ ẹ má yẹ kó ṣẹlẹ̀ àbí ọkùnrin ó wá gbé certificate ilẹ̀ ó lọ fi ń ṣe yahoo ẹ má ṣe o ẹ practice iṣẹ́ yìí ẹ̀yin kankan fúnra ara yín mọ̀ pé wà ní channel tó jẹ́ pé tẹ bá rẹ́dí lẹ tẹ́sẹ̀ yín dúró dáadáa ẹ mọ̀ pé ní problem rárá pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o but ẹ jẹ́ kí n máa rí i pé ó ń gbá lórí yín gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń sọ fún yín gbogbo ẹ̀ tí sóò ṣe kí ní sìn débi pé àwọn èèyàn ò ní ṣí géètì fún ẹ ó máa fọ́ fẹ́ǹsì ni ó máa fọ́ fẹ́ǹsì lára pé ó máa fọ́ fẹ́ǹsì ni acting tí wọ́n ṣe lẹ́ẹ̀kan tọ́gà fi ń sọ pé àwọn pàtẹ́wọ́ fún yẹn tó bá ní kó wá sọ̀rọ̀ pé actor ni ẹ wọ́n ní kò kọ̀ wá àtúwádẹ́ ẹ káàsán èmi ní Jẹ̀lílì ọmọ ìyá mi ẹ ṣáàmù ẹ ṣé o bọ́tẹ́ lómi tẹ fóònù lọ́wọ́ ìbá èmi ní Jẹ̀lílì á ju fóònù ẹ lẹ̀ attention ni you know kálílẹ̀ yẹn wọ́n yá wèrè o you know ó dàbí ẹni tó fẹ́ polówó ọ̀ṣẹ́ street ní kọ́kọ́ pariwo wéèrè wọ́n ní ẹ lè mú ó yá wèrè ní ẹ bú so ó dàbí gbogbo ọjà ni nígbà tí gbogbo èrò wá pọ̀ wá ní ọṣẹ ni mò ń tà o ojú tó rí ẹyẹn ò ní wọn ojú mọ́ yẹn ò ní kúrò lára ẹ lálẹ́ olórí burúkú ni bọ̀bọ̀ yìí nígbà mi dáadáa bá ń sori rẹ̀ wọ́n á kọ́kọ́ máa sọ pé olórí burúkú ni bọ̀bọ̀ yìí ó mọ bọ̀bọ̀ tẹ̀lé olórí burúkú ni àwọn yẹn ò ń ṣèpè ẹ má get it wrong ó ń ṣe kankan nìyẹn pé ó máa ń plane mi ó máa ń gbé mi débẹ̀ bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ máa ṣe ẹ understand ẹ jẹ́ kẹsẹ̀ yín máa múlẹ̀ ẹ jẹ́ kó máa gbá lórí yín you know tó bá yẹ fine girl ní ẹ tó bá yẹ fine boy ní ẹ tó bá act bí fine girl mo ti sọ fún yín rí kò lè lọ hello sir how are you àwọn èèyàn kọ́ máa fọwọ́ dẹ̀ kí ló ń ṣe léyìí wọ́n máa mọ̀ ó ń ṣakọni tó bá kọ́ ni bá ní sọ how you doing you know òun láti máa act according to character tó bá ń play tó bá yẹ pé fine boy ní ẹ wà ṣe fine boy but tó bá ní ìyá ń jẹ́ pé àwọn òbí ò lówó lọ́nu fíìmù wọ́n wá rí ẹ òun yarun lẹ́ẹ̀mẹ́wàá ó tún ti kóòmù bọ́run it'll be like kí ló ń ṣe fún wa yìí so nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀mí máa ní àwọn ṣe fíìmù yìí nà kó ta tó bá yẹ pé o mọ̀ pé òkè tó bá mọ̀ pé o beauty ẹ aspect of life tó bá mọ̀ pé kò tó bẹ́ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ ó ṣe lọ ṣe gate man tó bá fi gate man bẹ̀rẹ̀ tọ́lọ́ ń bẹ̀ ṣé tán ti ń pè tẹ́kẹ̀ẹ́ ti ń yọ wàá dẹ̀ switch padà kọ́kọ́ ló máa kọ́kọ́ fi wọlé o lè máa mú lómúlùmálà wọ́n máa wò pé nǹkan tó ń ṣe ò yí àwọn o ṣe ń bọ̀ ni lónìí wọ́n rí ẹ o ṣe gbá ọ̀la o ṣe gbá ọ̀la bọ́bọ́ èwo ló ń ṣe ń bẹ̀. Kẹ́mi èmi ni mo sọ fún pé kó máa lọ ṣe kọ́mẹ́dì èmi ni mo ní kó máa ṣe síbi lára àwọn róòtì Kẹ́mi máa ń ṣe lára àwọn róòtì mi fi bẹ̀rẹ̀ crime wọ́n gbọ́ kékeré la lè mú mọ̀ ṣe because èmi náà ṣe tẹ́ bá nóòtì rẹ̀ pé mi náà kọ́mẹ́dì mi máa tá tán ni mi ń wò pé àbí body fine boy kankan ti ń bọ̀. Àjàdí Alaska. Alani Ojo. mo ti ṣe gba fídàrí tí mo mú ká ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Creativity ni àwọn nǹkan tí mo fẹ́ máa kọ́ yín yẹn tí mo fẹ́ kẹ́ ẹ́ dé lọ́kọ̀ creativity kò máa rò ó tó bá gbé concept lónìí wá sí wàásù fún láìta mo fẹ́ kẹ́ bá ń kọ́ ọ̀kọ̀ mo fẹ́ rìn lórí canopy nínú fíìmù yẹn mo fẹ́ di wáyà kíní mo kẹ́nìkan máa wá fún mi lọ́rùn sọ fún láìta kọ́kọ́ rò kọ́kọ́ tó máa call attention tèmi ṣe máa ń ṣe nìyẹn kọ́kọ́ rò pé kí ló máa call attention nínú fíìmù yẹn kó tó ṣẹ̀ wá kọ́ àwọn èèyàn ò ní sùúrù mọ́ wọ́n máa fọ́ problem tó ń bẹ́ lómi fà ó ti pọ̀ ju kò kọ̀ gbé tragedy lẹ́kọ̀ọ́ máa ní iye ẹkú bàbá ẹkú kí náà kan what is this ẹ forward ẹ
bọ̀wá kọ́kọ́ pa àwọn èèyàn lẹ́rìn bọ̀wá bó ṣe lè wọlé tó bá pẹ́ action náà jẹ́ kọ́ rí ẹ bí pé èmi ti ṣe crime road débi pé ọmọbìnrin kan wá bá mi dàdíjé lágbàdo ní powerline ó ní wọ́n kidnap ọmọ oníkútọ́nu kí wá lọ́bọ̀ nǹkan mo fi nǹkan tí màá jẹ láyé mi búra ó ní wọ́n kidnap ọmọ oníkútọ́nu ó lóun mọ̀ ọ̀nà ọbẹ̀ pé gbogbo ọ̀nà ọbẹ̀ lòun ti mọ̀ ó ń sọ bẹ́ẹ̀ fún mi ó ti wà kárí dèwì torí pé níbi tí mo interpret character dé ó bìlì pé ológun ni mi rí láì ó fi gbogbo ibi tó sọ pé òun tú ni pé wọ́n sọ ọwọ́ àyà mi dẹ̀ níjà mo wá pa àwọn èèyàn pé ẹjọ́ wá gbà mí kan tí mo máa yẹ sọ jọ kí ṣàánú ó ní Kútọ́nù mo lóògùn tẹ́lẹ̀ ìsọ jagunjagun tí mo ṣe mo lóògùn mo lọ ṣiṣẹ́ ní Èkìtì mo lọ ṣiṣẹ́ mọ́jọ kan lẹ́kìtì of recent bí bọ̀bọ̀ kan ṣe rí mi tí mo bọ́ọ̀lẹ̀ wọn gbé wa látòtẹ́ pé iṣẹ́ ti kọ̀ wá tí mo dé venue tàbí fẹ́ iṣẹ́ ní bọ̀bọ̀ yẹn rí àbá mi mo tí rẹ tẹ́ ọ káàbọ̀ àbá mi mo bá wọn ti bí ìtọ̀ mo rí pé wọ́n fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ aṣọ ògùn wà lọ́wọ́ mi tó jẹ́ ojú wọ́n ṣe dé yìí ó máa yẹ ó ti rí mi àṣọ olóògùn lórí pé mo ṣe mo olóògùn ló fi ó ní kò lọ́gbọ́ ó ní kàn ní ẹ̀jẹ̀ ó ń ṣá prápra wọ́n máa gbé wọ̀ èèyàn bá yìnbọn sí ẹ máa tó báyìí kò lè bìlí pé mi ò láṣọ ṣe understand so mo ń try láti fẹ́lẹ̀ ìbára sọ̀rọ̀ pé ẹni rò tó bá ń ṣe gùn dáadáa tó bá gbé kọ́mẹ́dì ló ń ṣe Kẹ́mi ti bá kọ́mẹ́dì ẹ̀rí bí kẹ́tọ́ àwọn ìlú mi bá rí Kẹ́mi ọmọ rẹ́rìn àwọn tọ́jú actor àgbọ̀n tó bá rí Kẹ́mi ọmọ máa rẹ́rìn láì tí ì ṣe fún art tó bá gbé crime náà ni ló fẹ́ fi báǹsì wọlé jẹ́ kọ́ rí ẹ̀kọ́ máa ní mo rí àyà mi dẹ̀ ń já so tó bá ti dúró kan mú àwọn nǹkan tèmi kan yín lè sọ any location tó bá ti láǹfààní àti bá rẹ̀ act bíi pé kò sọ́ọ̀lá àmọ́ jẹ́ kọ́ máa bèèrè pé aṣọ fẹ́ kú lọ́la ni because àwọn nǹkan tí ẹ máa fi show pé ẹ̀yin kọ́ṣẹ́ tíátà nìyẹn because stage la fi kọ́ yín àwọn nǹkan tẹ́ tó máa tún fi show pé ẹni tó kọ́ yín iṣẹ́ ó kọ́ yín dáadáa àwọn èèyàn tó mọ̀ láti jù yín lọ máa pọ̀ rẹpẹtẹ but àwọn èèyàn tó ní touch wọn pọ̀ so ara àwọn touch làwọn nǹkan tí mò ń sọ fún yín àwọn nǹkan tó lè ṣe. ó ti yẹ kó o lè máa ṣe bí everybody tó bá fẹ́ dàbí everybody. ó ti yẹ tó bá gbé soft rule náà níbi tó bá ti ń ṣe fi kọ́kọ́ sí tiẹ̀ you know kọ́ ẹ ṣáà mọ̀ pé bí mo ṣe ń ṣe ìmọ̀ àti ní ìyẹn ní tiẹ̀ máa fi yàtọ̀ lọ́sẹ̀ máa kóyún ẹ̀ sọ́tọ̀ pé ọlọ́tọ̀ ní tó mọ̀ ọ̀tọ̀ tó tiẹ̀ ló jẹ́ kó kọ́lé ẹ̀ sọ́tọ̀ bẹ́ẹ̀sọ̀ pé ọmọ ọlọ́tọ̀ ní ẹ o dẹ̀ wá látọ̀tọ̀ gbogbo yín àwọn nǹkan yìí òun lè máa fi ṣe 12-13 tẹ̀ máa mú dání tó bá ti ń gbà báyìí wọ́n máa gbà báyìí tó bá ti ń gbà báyìí má gbà báyìí. yí wọn sọ́tọ̀. má jẹ́ kó rí pé ó ń bọ̀ táìmù tó bá ti ń lọ yẹn kò ṣe bí pé ìdùnnú nǹkan kan touch ló jẹ́ kó bí ẹ̀rọ ẹ̀fọ́ ṣó wà òkè so that's the way it is ọlọ́run á gbà fún yín ọlọ́run á fún yín ṣe à á gbọ́ ìròyìn sí rere lágbára ọlọ́run à á gbọ́ ìròyìn sí rere lágbára ọlọ́run wa dídùn ni yọ̀ máa ń dùn ayé yẹn máa dùn ni wọ́n máa sọ pé mo lọ́mọ kan ọkọ mi ni wọ́n ò ṣùgbọ́n ẹ bá rí wọn at least I ti try ẹ̀ rí náà nínú for my area alọ́kọ́ mi rẹpẹtẹ àbí bẹ́ẹ̀ni tẹ̀ wá ń bẹ̀ mọ́ra yẹn náà bẹ́ẹ̀ni sọ wọ́n check yín ni gbogbo àwọn róòtà fi ń ṣe kò sí anybody tó check yín bẹ́ẹ̀ wọ́n rí i pé wọ́n ń gbá lórí yín ọlọ́run á wà pẹ̀lú yín o. Mama o, Olúwa dá màmá sí fún wa. Mama o, Olúwa dá màmá sí fún wa. Ẹ̀yin máa sanwó ẹ̀ ń kọrin fún wa. ẹ mọ̀ tí mo sọ kó dìde ẹjọ́ gbé rẹ̀ bá mi padà ọ̀fun. báyìí pé babaláwo lóní tó ń ṣàgùn fún ẹ tó bá gbé wòlíì lóní tó ń ṣe fún ẹ sọ fún wọn pé mi sọ pé irọ́ ni o only thing mi màá tó bí ẹ o only thing Ọlọ́run fi ń gbà fún ẹ because you gbà fún guy that's the only thing you might not know but I'm telling you today Ọlọ́run á dẹ̀ máa gbà fún ẹ lọ as long as mo ṣe ń gbà fún tó ń dúró ti everything o máa síwájú máa kẹ́yìn Ọlọ́run á máa gbà fún ẹ lọ
gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa yọrí sí rere gbogbo gitẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà lóko ló máa ń dùn gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere àti gbogbo wa náà. Àmì Ọlọ́run wa. Òun náà ni mo fẹ́ wú ẹ̀. Náà ni jọ̀rọ̀ dìde mọ́ mọ́ pàṣọ yílẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ káàárọ̀ máa.